I did now. I did doggy. Me more. I did now. I did doggy. Me more. Èmi ọ̀rọ̀ burúkú lẹ́nu wèrè. Ọ̀rọ̀ burúkú lẹ́nu wèrè. Wọ́n náwọn ṣe game. Àwọn ṣe game true to dare àbí dare to true, whatever. I don't even know the name. I don't want to know the name of the game. Kí àwọn àgbàlagbà dàgìnì sọ̀rọ̀. Àwọn tá a pè ní celebrity. Ẹ wá wáyé wọn lóde. Ẹ wá wáyé wọn lóde. Ọlọ́run má jẹ́ a fẹ́ ìyàwó sunwọ̀nná, ìyàwó lande, ìyàwó sunwọ̀nná, ìyàwó leléyìí àbí sunwọ̀nná. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá tí dẹ̀ ń sọ̀rọ̀ bí arìndìn. Ó ń sọ̀rọ̀ bí arìndìn. Kí lẹ́yìn àwọn pípù yìí fi ń ṣeré báyìí? Tó bá jẹ́ wípé ìlú tó ní òfin ni, tó bá jẹ́ pé ìlú tó ní òfin ni, bàbá tí wọ́n á ní kí wọ́n lọ ju òkò. Wọ́n lọ ju òkò pa ìwọ àti àwọn méjèèjì, àwọn obìnrin rádaràda méjèèjì yẹn. Because this is confirmed adultery. This is confirmed adultery. Ó mú ìyàwó, onídọ́gí ló fún, oníwọ̀ ò mọ̀ pé ìyàwó ni. Kí ló dé tí wọ́n fi tìbọ̀ láì mọ ibi tóbìnrin yẹn ti wá? This is confirmed adultery. Ọ̀rọ̀ tí kò yẹ kí wọ́n bá yàn gbọ́ ni. Ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n bá yàn gbọ́ ni. Ìgbà tí irú mistake yẹn ti wá wáyé tẹ́ ti wá ṣorí burúkú yẹn, kò wá tọ́ sí ẹ kó lọ ṣe interview, kó lọ answer interview yẹn, kò tọ́ sí ẹ. Either mistake, either no mistake, either o mọ̀, either o ò mọ̀. Nǹkan tó wà nílẹ̀ yìí ni pé o bá ìyàwó sùn, o sì lánú gbangba, o sì sọ ògbọ́n nílùú wo ló ti wá, ilẹ̀ wo ló ti wá, ta ló bí ẹ ńlẹ̀ yìí. O dẹ̀ mú ìyàwó ẹlẹ́yìn ṣe dear game. Oníwọ̀ ṣe dear game. O tún wá nísìn as at the time tó fi ń sọ story yìí, ṣé bó ti mọ̀ pé ìyàwó eléyàn kan ni? Ṣé ó yẹ kó dẹ̀ wá sọ jáde, ọmọ tó ní ọpọlọ, àgbàlagbà arìndìn? Ṣé ó yẹ kó tún wá sọ ọ̀rọ̀ yẹn jáde síta? Irú ọ̀rọ̀ tó sọ yìí, ṣé ó yẹ kó wá sọ síta? Ṣé ó yẹ kó wá sọ síta? At this point, Lande, a mọ̀ pé ìlú wa ò lófin. At this point, tó bá lówó ẹ̀ lọ́wọ́, this is the time for you to sue the three of them. Tó bá jẹ́ pé Mùsùlùmí ni ẹni, gbé lọ sí Sharia court. Gbé kéèsì lọ sí Sharia court. This is confirmed. Ó bá ìyàwó ẹ̀ sùn. It is not an excuse pé wọn ò mọ̀ pé ìyàwó lande ni. It is not an excuse. Ẹ̀yin tèmi, ẹ má bínú. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arìndìn, àgbàlagbà ọ̀mùtí. Yes, ẹ máa ní ṣé wọn ò ṣerú eléyìí rí ni? Tí wọ́n bá ka mọ́ ẹ lọ́wọ́, tí wọ́n bá kárú ẹ̀ mọ́ ẹ lọ́wọ́, má ṣe mistake láti wá sí gbangba wá sọ báyìí. Ó ti confirm pé ìyàwó èèyàn ni. Kò wá yẹ kó wá sí gbangba kó wá sọ mọ́. Sórí irú ọ̀rọ̀ báyìí. Yes, èèyàn lè mọ sọ pé yes ó ṣe. Ìwọ dẹ̀ mọ dodge ẹni. Eléyìí burú jáì. Tẹ́ bá sọ wípé wọn ò lè mú yín. Ọba mi adákẹ́dájọ́ máa mú yín. This is first class rainy wàyó. Táwọn Haúsá máa ń pè ní rainy wàyó. Orí lande báyìí. Ó dẹ̀ tigi bọ́ lójú. Ó ti mọ̀ pé ìyàwó ẹ̀ nígbà tó grant interview náà. Ó ti mọ̀ pé ìyàwó ẹ̀ ni. Nǹkan tó yẹ kó mọ̀ ṣe ni pé àṣìṣe ni ẹ forgive. Àṣìṣe ni ẹ forgive. Mi ò mọ̀ pé ìyàwó lande ni. Àṣìṣe ni ẹ forgive. Àṣìṣe ni ẹ forgive. Mi ò mọ̀ pé ìyàwó lande ni. Àṣìṣe ni ẹ forgive. Or kò tiẹ̀ deny. Or kò tiẹ̀ máa appear ní interview yẹn. O bá mọ̀ drag ẹjọ́ ju ọ̀la lọ. Eléyìí burú o, ẹ̀yin tèmi. Ẹ má ever make irú mistake báyìí o. Irú mistake yìí ni àwọn kan ṣe níjọ́ kan, nígbà kan rí. Àwọn náà ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Bóyá wọ́n délé ròyìn, ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Mistake lélẹ́yìí o bàbá tí. Mistake lélẹ́yìí. Mistake ńlá lélẹ́yìí. It's a big mistake. Ó ti mọ̀ pé ìyàwó lande ni. Ó ti mọ̀ ká nígbà tẹ́ ń ṣe géèmù wèrè tẹ́ ń ṣe yẹn, ìwọ ò mọ̀. Àmọ́ àṣàlítà tí wọ́n pè é fún interview, ó ti mọ̀. Kò yẹ kó lánú ẹ gbàgà bó ṣe lánú ẹ bí èèyàn tó ní ọpọlọ. Kai. Justice for lande. Justice for lande. I did now. I did doggy. Me more. I did doggy. There's no kò sí point àti máa parọ́ ní time maybe. Tó bá bẹ̀rẹ̀ tó tọ̀ dé báyìí, ṣe ni mo rí góòlù kan bọ̀rẹ̀ sí o. Mi ò rí òwò. Ara rẹ̀ sí ìhòòhò. Wàláhì mi ò rí òwò ẹ̀rí ní ayé mi. Láì tí ṣe tútọ̀ dé yẹn ni o. Tó bọ́ pèrè sí àdìgbáyà ni àbíkí. Òwò kọ̀ọ̀kan ó sáré bọ́ra wá ṣe èmi sì wọṣọ the other girl náà wọṣọ. Ó bẹ̀ wà nílé bachelor single man. Bẹ́ẹ̀ni, so bóyá bọ́ra sí òwò báyìí mo kọ̀ pé mi ò rí òwò mi ò rí góòlù rí. So possible kí wọ́n lọ sílé ògògò kọ́ láwọn fẹ́ ṣe truth or dare ìbéèrè fún òbí ẹ̀ kankan. Mọ̀ kó gbogbo dàgbé I'm a single father. You understand? Báwo ni àwọn tí ẹ máa orí ibo ló ti ń stream tó mo fẹ́ ṣiṣẹ́ ẹ̀sùn? I'm a single father.
so mo dágbé ni ṣe understand so mo ti pé vulnerability mi ni wọ́n lò against mi. So bó ṣe wá ní truth or dare mo wá ní àìmí òun mọtí o pé tí bá máa mú ọtí díẹ̀ báyìí mi máa ṣe kí ni mo máa hàn ní pé mi àdé smoke o but àlóbi òní àkọ́wọ́ mo lè lọ club tí máa ti bọ́ ọtí díẹ̀ sínú coke báyìí ọtí yẹn ni mo máa mú túra ọ̀tẹ́kọ̀ máa wo ni máa fi coke sí ni mi ò ń ṣe ọlọ́tí social drinker ni mí. So ó wá ní truth or dare so bá ṣe bẹ̀rẹ̀ truth or dare yẹn ó wá ń dí ẹjọ́ yẹn sí ni dáadáa. kí ni láti máa ń wí nígbà tó sọ pé káwọn ṣe truth or dare. wọ́n jọ kọ̀ǹkọ́ ni o. kí ló tó fi fẹ́ ok truth or dare yọmọ sí sọ pé ó ló kó nídìí ló ń jẹ́ bẹ́ẹ̀. kí lẹ sọ níbẹ̀. wọn kò ṣe lóko nídìí ló jẹ́ truth or dare o ẹ jẹ́ explain the game yẹn fún yín màmá kò ń ṣe lóko ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe ní truth or dare game kò ń ṣe gbogbo truth or dare game ló yẹ kó lead sí sex ṣe understand some truth or dare game ò ní lead sí sex wọn kàn máa fún yín ní difficult task kó lè mọtí kó lè yó I know about the game kó lè mọtí kó lè yó so àwọn ẹlòmíì kọ́ lè mọtí kọ́ lè bára wọn sùn tó ti yẹn àwọn ẹlòmíì kọ́ lè mọtí kọ́ lè ṣe yamayama kọ́ bára wọn sùn kọ́ ṣe oríṣiríṣi so it depends on. wọ́n wà ní àárín arẹwà méjì ọ̀rẹ́ tí mi máa sọ̀rọ̀ lọ. So it depends on bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe game yín rules of the game so bí Mary Gold lo organize the truth or dare so wá sọ fún mi pé the rules of the game is that tá a bá ti fẹ́ ṣe game pé ẹni tó bá díẹ̀ tí ó bá lè ṣe ó máa mọtí àbí kó sanwó so wá ń díẹ̀. ṣé ẹ̀yin ọmọ ọ̀sìn mò ń gbọ́. ṣé ti ọmọ ọ̀sìn kọ́ só yẹ kí mi wà ń bẹ̀. ẹbọ tó kó àlè náà bàtí Mary. Yes wọ́n ti mú mi already mo ti wà ń bẹ̀. Of course kó àlè náà tí ẹ ti wà ń bẹ̀. So mo ti wà ń bẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ṣe truth or dare so bí Mary Gold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá ti fún ní doggy Quickie. Yes na. ó lóun díẹ̀ dára. Pé kí n fún ní Quickie ṣe understand. pé dára náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò tí ì bọ́ra sílẹ̀. No kò bọ́ra sílẹ̀ dára ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀. so wá ní Mary nìkan ló wà níta. So Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe Quickie pẹ̀lú dára understand so mo mú condom. ọlọ́run sọ yìí àgbẹ̀ ni wọ́n Mary rìkọ́ọ̀dù gbogbo from A to Z tó wà lọ́wọ́. mi ò kúrọ́ fún yín náà ṣe bó ló wá rìkọ́ọ̀dù ẹ máa gbọ́ ṣe bó ló wá rìkọ́ọ̀dù mi nulẹ̀ ṣe bó ni mo ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti dára pé kí n fún dára ní doggy Quickie not Idande's wife when I said. dára yẹn ni Mary ẹ wá ń wò wò Mary. ẹ máa gbọ́ sẹ́ ohun tí mo sọ pé I never slept with Idande's wife ẹ máa gbọ́ mọ́ mi mọ́nà ẹ máa gbọ́ mo ní mi ò bá ìyàwó Lande sùn because ẹni tó ṣe truth or dare pẹ̀lú mi Mary blindfold mi dára ló pè fún mi content creator. Okay. So ti yẹn so I never slept with Lande's wife tí mo sọ I never slept with Lande's wife but we did truth or dare and I gave what's it called Dara Quickie. I will not lie about that it's the first time I'm saying it I gave Dara Quickie. o fún ní Quickie oníkòbọ̀rọ̀ alẹ́ kí ló mú ìfẹ́ lára ẹ̀ tó fi fún ní Quickie. No ó díẹ̀ ní géèmù yẹn ni ó díẹ̀ Dara wá sọ pé òun díẹ̀ mi Mary díẹ̀ Dara ó tán ó díẹ̀ Dara ó sọ pé kí Dara pé I dare you Dara for Baba T to give you Quickie so tí o bá ní gbà á mọtí so kò mọtí ó dẹ̀ lóhùn díẹ̀ mo dẹ̀ ní game mo dẹ̀ mú condom nù ọ̀dọ̀ mi mo dẹ̀ fún báwo ni ara ẹ ṣe máa múùfù tó ń do ẹnìkan tẹ́lẹ̀ kejì dẹ́ ń wò ẹ̀ láti fún pé 3 songs mo ṣe nígbà yẹn. No 3 songs kan o mi ò dé rí o mi ò dé Mary o àbẹ̀bẹ̀ ìgbà mi ò hó. bẹ́ẹ̀ ni Mary kan wà ní òwò ní táàsì tí Mary ṣe Mary head mi ṣé ń gbọ́. ilé tó mọ head. ó shock mi Mary head mi yes so bí géèmì yẹn ṣe lọ nìyẹn kò sọ̀rọ̀ pé bóyá anything and èmi ò kí n tú àṣírí òbò ẹ̀dá tó bá tú àṣírí òbò láyé yìí àṣírí ẹ̀ ò ní bò but tó ti dọ́rọ̀ kéèsì báyìí kò need anybody but mi ò mọ̀ they just barge into me and they make use of me. tàbí pé Mary yẹn àti Dára wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men. mi ò mọ̀ but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. ó dẹ̀ ṣe Quickie lójú Mary. Yes now. ọ̀yàn Mary wà ta definitely over Mary ni wọ́n fi. ìdóhùn mi ìbá Mary ṣe kankan o láíláí mi ì lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. so bó ṣe ń ṣe Quickie doggy fún Dára òun ra. òun ṣe Quickie doggy ẹ máa gbọ́ ṣe rí Quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbàm another truth or dare again I dare you. 1 minute discharge man okay. No kò ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe ọmọ charge yẹ so it's 1 minute is a game it's not proper sex. but ó ti ń bọ̀ ó lò ó condom. Yes now I did doggy mi mọ̀
I did doggy. There's no kò sí point àti máa parọ́ ní time níbi táwọn ọlọ́pàá ṣá wọn á gbà ẹ ní géèmù nínú ilé ẹlẹ́mọ̀. yes wọ́n gbá mi ní géèmù nulẹ̀ now kí ló wá ṣẹlẹ̀ so baby báyìí ṣe truth or dare a ṣe ń ṣe lọ tẹ́ ẹ̀ mo wá fẹ́ lọ mú kan ní mọ́tò so bí kò ṣe ń bọ̀ báyìí mo kàn gbọ́ sí méjì sọ pé ó dàgbé bàbá sì ti mọ̀ bàbá sì ti mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti fi somehow mo wá lọ bá mo ní wọ́n kí ni bàbá sì mọ̀ Mary mo lọ nífun mo pẹ́ style ó wá ní pé kí n má bínú pé ìyàwó lande rè mo ní kí ló sọ ó ní ìyàwó lande ni pé nǹkan tó ń sọ yẹn kódà pé mo ti mọ̀ pé má bínú. pé o mọ̀ pé ìyàwó lande ni. kí lẹ wí. o lè búra sí pé o mọ̀ pé ìyàwó lande ni. yes now ló mú wálé mi mo lè búra sí anywhere kò sọ fún mi pé òun mú yàn gan bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó lande I swear to my living God so èmi gangan fúnra mi mo ká so wọ́n wá sọ fún mi pé ìyàwó lande ni mo ní wá ibẹ̀ yẹn mo ti mọ̀ pé mo ti wọ̀ so láti ìjọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ̀n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. jẹta nìyẹn ṣé Mary àbí. as in Mary Gold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́mọ́ láyé. a máa pẹ̀ kó fẹ́ jẹ pizza kó wọ́dẹ̀ kó ṣe gbogbo. yes ó máa ní kí dára pè mí kó fẹ́ jẹ pizza. jẹ́ ìwọ kò Mary rìkọ́dù yín tó mo bè lọ́wọ́ lande. ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ó máa ní kí dára èmi ò mọ̀ ó máa kàn ní dára kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen